àníyàn mi kọ́lọ́run ọba fi àníyàn mi sí ọmọ ènìyàn ní orí ìlọsíwájú rẹ̀ kọ́lọ́run fi dá mi lẹ́jọ́. Ǹjẹ́ ìwọ lè sọ bẹ́ẹ̀? Ọlọ́run kò fi àníyàn mi kó máa fi dá mi lẹ́jọ́ lórí ìhùwàsí mi sí gbogbo ohun tí ń jẹ́ ìjọ mi èèyàn pátápátá, pàápàá jùlọ lórí ìran ọmọ Yorùbá, lórí bí àṣeyọrí yóò ṣe dé bá wọn. Kí Ọlọ́run máa fa àníyàn mi kó máa fi ṣe kíni, kó máa fi dá mi lẹ́jọ́ lórí ẹ̀. Ní péjì mi yìí tó bá jẹ́ nítorí pé káwọn èèyàn lè mọ̀ mí pé mò ń ṣe nǹkan báyìí àbí kí n lè trend mo sì ń ṣe bẹ́ẹ̀ lókun. Mò ń ṣe nítorí pé káǹfààní ní tí mo fẹ́ jẹ ni mo fẹ́ show sáyé yìí. Kẹ́nìbọ̀dì wa ká náà jẹ àǹfààní rẹ̀. Gbogbo àwọn àṣejẹ mi tí mo fi lẹ́lẹ̀ mò ń repeat, mo dẹ̀ ń ṣe mo máa ń gbowó ẹ̀ lójú ẹsẹ̀ ni. Kò sí kíní kan tí ó ní kó má jẹ mọ́ torí èmi ń ṣèbà wọn yá mi ọ̀pọ̀ kí ọlá kí alágogo dẹ àwọn akọjá abojú mẹ́rin alápáǹdẹ̀dẹ̀ ya àgbàgbà. Mo ṣe fún online kí tó wọ online. Mo ṣe fún online náà torí ọmọ ẹnu ilé ni mí. Tí màá dẹ̀ ti dé wọn máa ń gbà mí láyé ni. Fìdígbòdè sílẹ̀kùn ẹni tó ní kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ lónìí. So ti yé sìn. Àṣejẹ yìí mo fẹ́ fún wa. Àṣejẹ yìí ó yanjú gidi gan tààrà. Àṣejẹ yìí ìyẹn fi ń rí owó gidi ni bó ṣe wà. Mo ṣe léyìí ó ní ṣíṣe tí mo ṣe omi tí mo bù sí ó fẹ́ ọkùnrin kìíní. Ó ní reason tó fi rí bẹ́ẹ̀. Mo fẹ́ kí títẹ́ léyìí kó jìnnà dáadáa ni torí nǹkan tèmi gẹ́gẹ́ fẹ́ jẹ ni. So ti mo fẹ́ kó dry kó tún wá jìnnà dáadáa. Ó ti yé. Ẹran ìkiri màlúù 6 ní kẹ́ lọ wá. Iṣẹ́ yìí èmi kọ́ mo ní. Lára àwọn member group mi. Tí ẹ tó ṣe member olóyè ni wọ́n. Ọmọ Ìkẹ́lójó tì nílùú Èkó. Àwọn ni secretary ẹgbẹ́ special group tó ń mójútó pé ẹgbẹ́ yìí ó gbọ́dọ̀ lọ sókè. Kí odidi secretary kan dẹ̀ tó máa dáwó sínú ẹgbẹ́. Ẹni tí ó ń jọ 500, 1000 tá ń dá náà ni o. Àmọ́ lórí pé kẹ́gbẹ́ ilé ní lọ síwájú kó jẹ́ ẹgbẹ́ àlùbáríkà. Àwọn bàbá yìí ni wọ́n wà fún. Àwọn èèyàn dáadáa ni wọ́n. Àwọn àgbàlejò mi nílùú Èkó dáadáa ni. Kò síbi tí mo fẹ́ lọ wọ́n á tó tẹ̀lé mi ni. Wọ́n á tó fi iṣẹ́ wọn lẹ̀. So kọ́lọ́run bá mi gbàdúrà wọn. Àṣejẹ wọn lé lé ó confirm gan. Ewé gúre lẹ́ lọ wá. Ẹ bá wọ ewé gúre yẹ. Ẹ lọ pẹ̀lú sísù àti ìyẹn ewé kùkúyè. Ewé kùkúyè ni ewé tí àwọn àgbàlagbà tó ń pè láyé àtijọ́. Ewé kùkúyè bágbà rẹ bá ṣe gbé sí ni. So ti yé. Àti àtàjọ sí 16. A wá lọ. Tá bá ti lọ dáadáa. So ti yé ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá ti lọ èròjà yìí. Ẹ wá bọ ẹyin àgíríkì 6. Ẹ bọ epo rẹ̀. Ẹ kó sínú sàsùn. Ẹ gé ẹran ìkiri màlúù 6. Ẹ fi sí ẹ wá da èròjà tí ẹ lọ yìí. Ẹ wá dà lé lórí ẹ wá ṣe ní epo ní iyọ̀. Tẹ́ bá ti ṣe ní epo ní iyọ̀ lápẹ́ mi ṣe máa ṣe ni gbogbo bó ṣe bóyì tó bá jẹ́ customer ni mi ní gbé fún màá yá tó jẹ́ màá ṣe mí fún ni. Mi ní gbérú ilé fún customer ara. Torí tí ó bá ní múlẹ̀ lára ó lè má ṣiṣẹ́. Yóò kàn máa ṣiṣẹ́ failures ni. But ẹni tó bá ti ní múlẹ̀ lára dáadáa kódà yóò jẹ́ yóò tó rówó ju tẹni tó bó tóró lọ. So ẹ jẹ́ kó bó ẹyin yẹn kó bó kó mọ́ tóró ni mo ń try láti sọ fún wa. So tá bá ti mú ẹran kan a máa ṣe ìkàsí o. Owó tí mo rí lánàá, owó tí mo rí dásìkò tí mo fẹ́ jàsìjẹ yìí ó ti di ìkàsí o. Ẹ wá pèsè ńlá wá fún mi. Ẹ dàbà owó ńlá kan sí. Èmi dàbà owó kékeré ń tèmi torí gbórí rẹ̀ àmọ́. Gbogbo àwọn hustle ni nínú ayé. Kọ́lọ́run jó dáa fún gbogbo wa. Gbogbo ẹni tó bá ti láníyàn sí page mi yìí pé kó dáa fún wa yóò máa dáa fún ni. Bó ṣe kékeré bá yóò máa dáa fún wa. Tasẹ́tasẹ́ mò ń sọ̀rọ̀ o. Tasẹ́tasẹ́ mò ń sọ̀rọ̀ o nínú màṣírí. Kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́ fún bàbá tí wọ́n fún mi láṣìírí náà. Kádùn àwájọ gbà. Ẹ bá ti wá ń jẹ báyìí ẹ máa jẹ nǹkan sí bẹ́ẹ̀. Tẹ́ bá ti jẹ nǹkan sí a máa gbé gúdà sẹ́gbẹ̀ẹ́. A máa mú gúdà sí. Tá bá ní gúdà a lè máa mú bóyá bí àwọn energy drinks or Fanta anything. But a gbọ́dọ̀ máa mú kálẹ̀ ìyẹn yóò fi sìn ìyẹn lọlẹ̀ dáadáa. A tó mú ẹran kan a tó sọ bẹ́ẹ̀ a tó jẹ. Bá sì jẹ́ inú tá ṣe jẹ gbogbo ẹ̀ pé ọmọ ìyá mi mo fọlọ́wọ́ bá búra mo fọ́ bá tó dá mi búra. Àṣejẹ yìí a máa ṣiṣẹ́ bí God's client because wà á kàrí pálá àánú kankan fẹ́ wa náà ni. Kò ní fún ọ ní nǹkan tó nira. Ẹni tó bá fẹ́ ṣàánú ẹ who go help you no go stress you. Me I no stress you na ẹ̀yin fans mi stress everyone. Ṣàṣejẹ mi kò dẹ̀ bá bẹ́ẹ̀ ni o mọ̀ ìyá àdúrà tí mò ń gbà lórí Gomẹ́rin Àgbàláyé ṣe tábẹ́ kọ́mẹ́ǹtì kò kéré ni. Àwọn court tí mò ń gbà lórí àdúrà lórí ẹni tó ti ní lọ síwájú ẹni tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ tọ́lọ́run ti ṣàánú látara mi. Báwa gò bá tẹ̀ wá ló tá ń fún yàn gẹ̀yí tá ń fún yàn ju owó lọ. So àdúrà wo gbà. Ẹ bá mi ṣàdúrà gbogbo ẹni tó bá ti rántí ṣàdúrà fún mi tó dẹ̀ bá mi ṣàdúrà fún vice president fún secretary ẹgbẹ́ mi àwọn afábùlà ìfísọ̀ mi Ìkẹ́lójó tì lágbára Ọlọ́run ọba. Iṣẹ́ yìí máa jẹ́ fún ju bó ṣe lérò lọ pẹ̀lú ògo Ọlọ́run.
ṣẹ́rí mi ní parọ́ fún yín, omi gbóná ni, this is hot water ǹjẹ́ mi mú sí nìyẹn torí mo mọ̀ wàrà mi tó ti yé sí mo mọ̀ wàrà mi dáadáa. Hot water nìyẹn òun lè mi máa mú sí tí má ti jẹ nǹkan ẹran kan. So bó ṣe jẹ́ nìyẹn, ìwọ náà lè mọ hot water lè àdúrà ó gba ire o.